ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rọ́pò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílé K1 ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ọ̀pátá àti nàyálé ni wọ́n ló ń bẹ lókè fúnyàwó. nígbà tí o bá ní ọkọ tí ò respect ẹ tó jẹ́ pé ẹkú kò gbé sínú ilé òun ló bá lájọṣepọ̀ ó lọ mú ọ̀rẹ́ ẹ̀ ṣèbọ̀ ọ̀rẹ́ ẹ̀ náà níbi tó lọ bó tẹ̀ ṣe claim kó ẹ̀ kì í ṣọ̀rẹ́ after all customer ẹ̀dẹ̀jọ́ máa ń gist ẹ̀jọ́ máa ń sọ̀rọ̀ òun ló kọ́kọ́ mọ̀ kó tó mọ̀ pẹ̀. so under normal circumstances kò yẹ kó ní kankan ṣe pẹ̀lú K1 because ó mọ ìyàwó ẹ̀ tó bá tẹ̀ jẹ́ kó ra àkọ́ lọ́wọ́ ẹ̀ ni ó mọ ìyàwó ẹ̀ kò yẹ kó ní kankan ṣe pẹ̀lú ẹ̀ bẹ̀ tó dámọ̀ consequences love is all over me. ìgbà tí ẹ̀ kọ́kọ́ gbé jáde pé òun yẹn ti ń bírèkì tẹ cover tẹ ṣe dìbọ́ǹkì mo ti ń wò pé ọmọ yìí ó kọ̀ bá máa fi ìyà jẹra ẹ̀ ní instead kó come out of her shell but eléyìí tí this lover gbé jáde yìí with proof with receipt ni àánú rẹ̀ ló ṣe mí ó ṣẹ̀ṣẹ̀. eléyìí tún lẹ ti kẹ́ o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ìgbéyàwó Alhaji Wasiu Ayinde àti olólùfẹ́ wọn Madam Emmanuel Arọ́pò tí ẹnu ń kùn ṣáá lójoojúmọ́ yìí wípé nǹkan ò fi bẹ́ẹ̀ gan mọ́ránmọ́rán mọ́ láàrin àwọn méjèèjì lóòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ó tẹ ìròyìn tó tẹ àwa lọ́wọ́ wọn jẹ́ kó yé wa wípé pé àwọn méjì kan tiẹ̀ ní Alhaji Wasiu Ayinde ni wọ́n bá ní ìfẹ́ ìkọ̀kọ̀ tó dẹ̀ ṣe wípé nígbà tí awo rẹ̀ lu sí ọwọ́ Madam Emmanuel Arọ́pò ó di iṣu atayanyan nínú ilé wọn ní kódà ìjà òun lágbára tó ṣe wípé lóòótọ́ ni ṣá wọ́n ní ọ̀kan lára àwọn tí Alhaji Wasiu Ayinde tí wọ́n bá ní ìfẹ́ ìkọ̀kọ̀ yìí wọ́n lóun ló ń ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ Madam Emmanuel Arọ́pò ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá níbo ló ṣe yẹ kí ìfún adìẹ mọ̀ jẹ̀ fún ara wọn ni níbo ni a tún já sí yìí eléyìí lágbára o wọ́n lẹ́nì kejì tí Alhaji tún tí rúmọ̀ tún gbé wípé Alhaji Wasiu Ayinde náà tún ṣe bẹ́ẹ̀ mọ bá ṣe wọléwọlé wọn náà ni ẹni tó ń ṣe house chef wọn ìyẹn ẹni tó ń bá wọn dáná nínú ilé eléyìí lágbára o lóòótọ́ Alhaji Wasiu Ayinde wọ́n jáde wọ́n sì dìbọ́ǹkì rúmọ̀ yẹn pé rárá kókò rí bẹ́ẹ̀ pé má yẹun làwọn àti ìyàwó àwọn fi àwòdà wọ́n ní forever for worse làwọn jọjọ fi àwòdà pé kò sí nǹkan kan tó fẹ́ ya àwọn méjèèjì pé àwọn méjèèjì sì jẹjọ àwọn jọjọ lè pọ̀. bírọ́ ni bóòtọ́ ni àwa ò mọ̀ ṣùgbọ́n tálábìnrin yìí tún sọ nínú fọ́nrán fídíò tó wà ń bíbáyìí láti ní ká gbé wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa kí n tó wá máa fi síta fún yín ẹ má gbàgbé Digi Naija television náà lẹ balẹ̀ sí tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí ní dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ sì ṣe tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà ẹ má wàá gbàgbé tẹ́yìn ò bá tí ì fọ́lò wa tẹ́lẹ̀ ẹ máa subscribe kẹ́ ẹ máa fọ́lò wa ní gbogbo channels ẹ like fídíò wa ìfìrọ̀kàn yín sí kọ́mẹ̀ntì kẹ́ẹ̀dẹ̀ máa fi fọ́nrán fídíò yìí kẹ́ ẹ máa fi sọwọ́ sí gbogbo àwọn tí ò tí ì gbọ́ bó ṣe ń lọ gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yẹ èèyàn ṣé rọ́ wà ní ṣé òótọ́ ni ta ní parọ́ gan-an ṣé rọ́ làwọn èèyàn ń pamọ́ ìgbéyàwó yìí àbí wọ́n kàn ń try láti pàṣípàṣì ẹ̀ wọ́n kàn ń gbìyànjú láti fi ọwọ́ tó ń dùn wọ́n sí abẹ́ aṣọ torí gbogbo wa náà la mọ̀ wípé kò síbi tí wọ́n ti ń gbé káàdì alẹ̀ gbogbo ìgbéyàwó ló ní ìdánwò títí ẹ̀ lọ́nà kan àbí kejì yìí tí ó kàn jẹ́ àdántán oníkọ́bà Èdùmàrè kó má jẹ́ ó kàn wá kálukú ló ní tí ń bá fẹ́ra lábẹ́ aṣọ gbogbo ìgbéyàwó sì ní mọ́ ń mì ní stéèjì kan bóòtọ́ wá ní bírọ́ ni àwa ò mọ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ àgbọ̀n tí arábìnrin sọ nínú fọ́nrán fídíò yìí ó yá ẹ̀jẹ̀ gbé wọlé. gbogbo ìbànújẹ́ gbogbo ìrònú tí K1 bá ń fún ẹ rọ́pò ìwọ ló fọwọ́ rẹ̀ fà ìwọ ló sọ pé ọkọ̀ ẹ ti balẹ̀ ìwọ ló sọ pé ibi tí K1 dẹ̀ ṣàkọ́kọ́ ọkọ̀ ẹ o kò ṣàkọ́kọ́ àbí kò ṣe kejì gan tó yẹ kó tó ti ní a lot of experience tó yẹ kó jókòó kó take time ẹ tó bá tẹ̀ sọ pé ó fẹ́ ṣe mí nígbà tó bá decide láti sọ pé ó fẹ́ lọ ṣe mí ó wá lọ ṣe lé tó wọ̀ sí ju bí tó ti ń bọ̀ torí owó èló ló ní lọ́wọ́ tó fẹ́ fún ẹ mélòó ló fẹ́ jẹ aṣọ mélòó ló fẹ́ wọ̀ ó lè wọ̀ ju aṣọ kan ìlédè ṣé aṣọ wá lè wá fún ẹ ní fọkànbalẹ̀ ṣé jewelries lè fún ẹ ní fọkànbalẹ̀ ṣé ìyá olóyè tó lè fún ẹ ní fọkànbalẹ̀ nǹkan tó yẹ kó o rò nìyẹn ojoyè tán nígbàgbọ́ ojoojó wọn pariwo lé ẹ lórí wọn ṣe gbogbo ẹ wọn ṣe dákàdédé fún ẹ ìyàwó olóyè ìyàwó chief ìyàwó dis ìyàwó dat tó fún ẹ ní fọkànbalẹ̀ ṣó tán
nígbà tó wọlé ta ló bẹ ẹ̀jẹ̀ yẹ gbogbo àwọn tó praise yẹ ṣé wọ́n bá ẹ ronú ṣé wọ́n bá ẹ̀jẹ̀ yẹ nígbà tó máa bọ́ sí kọ́dà tó máa sun ẹkún tó máa rí nǹkan bànújẹ́ tó máa rí nǹkan tí ò wà palatable rárá gbogbo àwọn tó lùlù lẹ lórí tó bá ẹjọ́ tó kúnlẹ̀ kí ẹ tó respect ẹ tó fẹ́ ṣé wọ́n bá ẹ̀jẹ̀ nù yẹ ṣé wọ́n bá ẹ ronú ṣé wàá rí oúnjẹ gan ò ní lè gbé sẹ́nu nígbà tí o bá ní ọkọ tí ò respect ẹ tó jẹ́ pé ẹkú ló gbé sínú ilé òun ló bá lájọṣepọ̀ ó lọ mú ọ̀rẹ́ ẹ ṣèbọ̀ ọ̀rẹ́ ẹ náà ní tó lọ bó tẹ̀ ṣe claim pé òkè ẹ̀ kì í ṣọ̀rẹ́ after all customer ẹ̀dẹ̀jọ́ máa ń gist ẹ̀jọ́ máa ń sọ̀rọ̀ òun ló kọ́kọ́ mọ̀ kó tó mọ̀ pẹ̀ so under normal circumstances kò yẹ kó ní kankan ṣe pẹ̀lú K1 because ó mọ ìyàwó ẹ̀ tó bá tẹ̀ jẹ́ kó ń ra nǹkan lọ́wọ́ ẹ̀ ni ó mọ ìyàwó ẹ̀ kò yẹ kó ní kankan ṣe pẹ̀lú ẹ̀ bẹ̀ tó dá wọn consequences love is all over me ìgbà tí ẹ ti kọ́kọ́ gbé jáde pé òun yẹn ti ń bírèkì tẹ kọ́fà tẹ ṣe dìbọ́ǹkì mo ti ń wò pé ọmọ yìí ó kàn bá máa fi ìyà jẹ rẹ̀ ní instead kó come out of her shell but eléyìí tí sọba gbé jáde yìí with proof with receipt ni àánú rẹ̀ ló ṣe ní ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rọ́pò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílé K1 ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ọ̀pátá àti nàyálé ni wọ́n ló ń bẹ lókè fúnyàwó tó bá rò wípé ọkùnrin tó bá ti bìlífù nínú pé ká máa ṣe pàṣípààrọ̀ obìnrin kò sí kankan tó lè ṣe kó fi tẹ́ wọn lọ́rùn always want ó mọ̀ bóyá ibẹ̀ ní K1 ń ṣe ògùn owó ẹ̀sìn kó máa ṣe ìjọ obìnrin bóyá kó máa lo àwọn ẹ̀yìn obìnrin yẹn ibẹ̀ ló parí iṣẹ́ owó ẹ̀sìn bóyá torí Fathia orí ẹ̀ le díẹ̀ òun ló jẹ́ kí Fathia pẹ́ díẹ̀ ń bẹ̀ torí pé Fathia ní the longest wife tí K1 ní tó wá rò pé bóyá orí yàtọ̀ sórí tó bá rò pé bóyá ìwọ máa pẹ́ tiẹ̀ tètè yá at least Fathia wà nílé K1 more than 10 years kó tètè dúpẹ́ àgbà ọrú mọ̀ pé wọ́n ní beef bẹ́ẹ̀ tí wọ́n báyìí ṣe 2 years ago náà sì fẹ́ wọ ò tiẹ̀ tí ì dénú lé rárá nígbà tán ní ogun ti dé ìgbà tó sọ pé ó kọ́kọ́ gba létí gbà yẹn debunk ẹni rọ́nà pa ẹlẹ́ẹ̀gbá létí a mọ̀ pé lóòótọ́ ni pé cover up ni because gbogbo rúmọ̀ tó bá ń lọ ẹ wádìí ẹ̀ either kó lé àbí kó dín ọ́ bẹ̀t pé wọ́n parọ́ yẹn o irọ́ ló wà ń bẹ̀ irọ́ pẹ̀lú òótọ́ ni tó bá gbé ní rúmọ̀ tó gbé jáde síta gbogbo rúmọ̀ yẹn kò síbẹ̀ ṣe lè debunk ẹ̀ tó ó sì máa yọjú jáde wá kò síbẹ̀ ṣe lè sọ pé na lie ó sì máa yọjú jáde wá rísì tó dẹ̀ fi máa fi yọjú kò ju pé gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbé lọ tẹ́ gbé bọ̀ ìwà nínà ìwọ ò ṣe é bò mọ́lẹ̀ náà èéfín nìwọ ó máa ru jáde lọ́jọ́ kan kò tiẹ̀ yẹ kó jẹ́ pé ìwọ rọ́pò náà máa sọ pé òun complain mi ò expect mo mọ̀ pé mo rò pé bóyá o ti gba kádàrá o ti gbà pé yes o ọkọ tí mo fẹ́ nìyí o oníṣìná ni o ó máa ń ṣèǹjẹ obìnrin ni o ó máa ń pààrọ̀ obìnrin ni o ó máa ń gbé anything under skirt anything tó bá ti yọ jáde láyà tó yọ jáde lẹ́yìn ló máa ń go for kò ní bírèkì kò ní jáàmù kò ní bus stop mo rò pé o ti prepare mind ẹ fún ni kò dẹ̀ lọ dáàmú all the consequences pé in fact kò tiẹ̀ wá bá ọmọ mi gan kó bá alájọṣepọ̀ kò máa sì jókòó sínú ilé ẹ̀ máa forí tì mi ò ní bá ẹ jà èmi rò pé nǹkan tó gbé ẹ lọ nìyẹn pé bóyá o ti ready fún láti face ẹ èmi ò mọ̀ pé bó ṣe lọ yẹn o wá rò wípé o máa wá change K1 the ultimate àbí K1 the ultimate máa change àwa lọ́ọ̀fù ẹ kò ní gbé obìnrin míì mọ́ kò wá ní tasóbìnrin kankan mọ́ ìwọ nìkan ló máa lò torí pé fine mọ̀lá tò yẹn obìnrin tó fine tó beautiful tó rẹwà torí K1 òróbìnrin tó fine rí orí tó beautiful rí tí ò dẹ̀ tí ìjókòó tó sì ń bẹ́ kiri tó bẹ́ dọ́dọ̀ ẹ̀ because tó bá jẹ́ pé ẹni tó wà satisfied kò yẹ kó bẹ́ wá sọ́dọ̀ ẹ̀ ó bẹ́ wá sọ́dọ̀ ẹ̀ bó ṣe bẹ́ wá sọ́dọ̀ ẹ̀ náà ló ṣe máa bẹ́ lọ sọ́dọ̀ olómìnir because wọ́n ń bẹ́ kiri ni ẹyẹ ọ̀gá ni wọ́n máa ń bẹ́ tó kiri ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin fans mi ẹ̀yin tẹ́ ń listen sí this video tí o bá ti rí ọkùnrin tó ti ṣéǹjì ọkọ kan
àbí ìyàwó kan ó ti ṣéèjì ìyàwó méjì mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin kò ó dáadáa kó tó wọbẹ̀ tó bá fẹ́ wọbẹ̀ kò dẹ̀ mọ̀ pé kò rẹ́dì láti fèsì gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pé bẹ́ẹ̀ ló bá kú sí kò ní kúrò ńbẹ̀ nǹkan tó bá mú ẹ tó fi wọbẹ̀ rẹ́dì láti bí ẹ gbogbo ẹni tí tó bá ní má wádìí ẹ̀ kiri wọ́n ní kéwàá sọ pé òun ṣòun kiri pé ṣé wọ́n ló bí òun ni yes it's a good question it is a good question from K1 the ultimate Mayegun of Lagos gbọ́dọ̀ fi jẹ it is a good question ṣé wọ́n ló bí ìwọ ló dẹ̀ jẹ́ sí lójú ìwọ ló dàgbà débi tó dé yẹn grandfather tó ń ṣọ́ kiri ìwọ ló jẹ̀ fẹ́ ṣe ìdí K1 àánú rẹ ló ṣe mí because eléyìí tó wọnú ẹ yìí ò ní lè gbójú jáde wọ́n á wọ ẹ. náà ni Díkì Nàìjíríà TV ọba ìkànnì tó gbé gbogbo àgbáyé débẹ̀.